tó bá ń wò nǹkan tó yẹ kán ṣe kọ́nà ń ṣe ẹni tí ò yẹ kán lé ṣé èèyàn kan ni wọ́n lé gbogbo àwọn tó ti ń pààyàn bọ̀ látijọ́ ní Borno ní Maiduguri ní Kaduna wọ́n ráwọn yẹn lé èèyàn Sunday Igboho Kanu náà wá ń bá káàkiri gọ́ọ̀mẹ̀ntì ò mọ nǹkan tó ń ṣe bíi pé a fi ẹ̀tẹ̀ sílẹ̀ à ń palàpalàpà wọ́n wá lọ ń rèdí ilé ẹ̀ gbogbo nǹkan tó ń ṣò ní pé wọ́n kó nílé ẹ̀ wọ́n ti ṣò ẹ̀ rí ní 2013 tí wọ́n sójà man kan báyìí tó ní òun rí kó nílé àwọn kan tí wọ́n ń rèdí náà gbà yẹn so gbogbo eléyìí a ti gbọ́n ọgbọ́n ti ju bó ṣe wà ti tẹ́lẹ̀ lọ so àti advance ó ṣe nǹkan tí wọ́n kàn máa nǹkan tó ń lé kiri ìkọlù yẹ kán máa lé kiri ebi ń pa àwọn èèyàn kú sí gbòòrò àwọn èèyàn ń káyàn mọ́lé wọ́n ń pààyàn kiri wọ́n rí àwọn yẹn lé gbogbo àwọn àwọn Boko Haram àwọn herdsmen tí àwọn tó ń sponsor wọn à á gbọ́ pé helicopter ẹnìkan náà fi ń gbé oúnjẹ wá fún wọn ẹni yẹn wà ń bẹ̀ wọ́n rí yẹn lé gbogbo ṣe àjọ̀nú ni àwọn Boko Haram tó ń wá ẹni àbí àwọn herdsmen tó ń wá láti inú igbó wọ́n ṣà ń lo network gbogbo nǹkan tó ń post network náà ń lò ṣé wọ́n rí yẹn trace Sunday Igboho Kanu náà ń wá káàkiri. lórí ọ̀rọ̀ Sunday Igboho ibi tó yẹ ká ti kọ́kọ́ mọ̀rọ̀ ni pé ohun tó fa akitiyan wàhálà tí Sunday Igboho ń bá wọn fà ẹ̀yẹ́ mi òun ló yẹ kí ìjọba ọkọ̀ treat kò pé jọ́yàn Sunday Igboho ló yẹ kó máa lé kiri ohun tó bí ọ̀rọ̀ Sunday Igboho lọ́rọ̀ pé Fúlàní ń pa wá ńlẹ̀ Yorùbá ǹjẹ́ Buhari àdírẹ́sì yẹn kó tó di pé Sunday Igboho wá gbé ìgbésẹ̀ pé òkè o àwa ń fẹ́ Oòduà ni à ń fẹ́ Oòduà nation so àárín pé Fúlàní tó ń pa àwọn èèyàn ló yẹ kí gọ́ọ̀mẹ̀ntì address mo bẹ̀ èmi rọ Buhari mo dẹ̀ rọ gbogbo àwọn èèyàn ẹ̀ tó wà nípò ìjọba tó wà nípò uniform kán yé ṣe agbára lò kán jọ kán ṣàtúnṣe gbogbo tó ń ṣẹlẹ̀ kán dẹ̀ ohun tí Sunday Igboho bá wọn fà ohun tó bẹ̀rẹ̀ ni wọ́n kọ́ cross check ẹ̀tọ́ IG ni pé kó invite ẹ̀ kán ṣàtúnṣe gbogbo àárín yẹn kán dẹ̀ fi òfin de gbogbo Fúlàní kò sẹ́ni tó máa wù gbogbo wa lólùṣòwò báwo lẹ́nìkan máa gbé òwò tiẹ̀ láì gbélẹ̀ òun kó màálù bọ̀ ṣe gbélẹ̀ Katsina máa bọ̀ kó máa kó bọ̀ wá ní west. lórí ọ̀rọ̀ Sunday Igboho that is not solution bí wọ́n ṣe lọ sí ilé ẹ̀ yẹn kò ń ṣe nǹkan tó yẹ kí federal government ṣe rárá solution kọ́ nìyẹn ṣebí à ń travel everybody náà ń travel àwọn náà ń travel náà tí èèyàn kan bá ń tẹ́ pé ó tẹ̀ ó ń ṣe nǹkan tó yẹ pé ní ìlú pé nǹkan báyìí wọn ò nífẹ̀ẹ́ sí tí wọ́n bá fẹ́ mu wọ́n mọ solution tó ṣe yẹ kán mu kò ń ṣe pé kán lọ sí ilé ẹ̀ lóru kán lọ bọ́ọ̀gù gbogbo inú ilé kórìbó eré yẹn tó bá fẹ́ mú yàn ń fún wọn lè ṣọ́yàn complete 1 year ó ṣàníbọn yẹn rí Nnamdi Kanu tó ṣe mu nísìn ṣó ti yé kò ń ṣe pé bọ́n ṣe lọ sẹ́ni nǹkan kan ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ bíi Sunday Igboho yẹn is something is behind tí federal government tó fi jẹ́ ká mọ̀ kò ń ṣe ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ yìí tí wọ́n á sì lọ ilé ẹ̀ lóru ẹ wo àwọn tí wọ́n pa yẹn kọ́ bí wọ́n ṣe lọ yẹn kò sẹ́ni tí wọ́n lè dé ilé ẹ̀ ní òru yẹn tí ó jẹ́ pé ok wọ́n yẹ kán invite ẹ̀ kán tẹ̀sánwó kó wá kán invite ẹ̀ kókè ó wá o tí kò bá wá wọ́n á mọ̀ ìkókè o wọ́n á mú ok ṣèbó náà ti ń fún wanted pé wọ́n pé wanted ìgbà tó wọn kàn máa ṣe bẹ́ẹ̀ kí ló dé tí wọ́n lọ sílẹ̀ lóru tọ́lẹ̀ tí wọ́n lọ bọ́ gbogbo inú ilé ẹ̀ that is not the solution of the federal government à ń lọ sókè òkun náà ẹ̀bọ̀ náà ń lọ wọ́n rí nǹkan yẹn ṣẹlẹ̀ ẹ lè mú àpọ̀ṣẹ́ èèyàn complete 3 years kán dẹ̀ rí mú. lórí Sunday Igboho ohun tó burú jù ni láti rí i pé àwa Yorùbá múrẹ̀ especially akẹ̀yìn sí bàbá yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè bí ọmọ ẹyọ kan ṣoṣo gẹ́gẹ́ bí ìròyìn tí mo gbọ́ ni o tìtorí ọ̀rẹ́ ẹ̀ kan ló ṣe dìde ìbínú táwọn Fúlàní wọn ní gbogbo èèyàn ló lọ síbẹ̀ tó lọ ṣoko tá a sanwó oṣù fún wọn tá a sanwó òòjọ́ fún wọn ẹ̀dẹ̀ pa nígbà tẹ kó màlúù yín débẹ̀ ó lọ bá wọn pé àbáwo ló ṣe lè rí bẹ́ẹ̀ tó yẹ kí àwọn kan sọ pé àwọn ọmọ kan bá ẹni tó ní àwọn màlúù yẹn wí
ẹ wá mú ẹdẹ mọ́lẹ̀ ẹ wá ṣa ẹ pa kódà wọ́n sọ àwọn bàbá àti ìyá da òpó arúgbó ẹ̀gbọ́n ẹni tí ò lọ́mọ ní ọjọ́ alẹ́ wọn kí ẹ̀dá kó máa ro ibi tí à ń lọ níbi tá à ní lè yíra padà mọ́ ohun tí mo mọ̀ nípa ti Sunday Igboho bí Ọlọ́run ti jẹ́ Ọlọ́run gbogbo àgbà wọn ò tí ì rírú ẹ̀rí là ń sọ pé ẹnìkan ò lè bá gọ́ọ̀mẹ̀ntì jà kò bá wọn jà bí kò ṣe pé àwọn tó ń bájà yẹn ní kí Ọlọ́run kó bá wa kó sọ àìsàn àìnídìí kó sọ sáàrin wọn torí pé ó nìkan láti rí gbójúlé o tó lè fi tó bá wa kojú kàn wọn àgélú sí tá bá fẹ́ lọ ságélú inú fi ọ̀dọ̀ fún ni ṣé àmọ́ pé wọ́n wo àgélú lọ́dún kẹrin tó lọ ń ṣá àwọn kan pé give me money àwọn Fúlàní kí ló dé tó bá bá àwọn Fúlàní wí tó kó wọn sí àyè wọn kò ní síjà kò sẹ́ni tó máa bínú ṣùgbọ́n wọ́n ti pa gbogbo àwọn ọmọ ọ̀dọ́ ẹ wo bónú ìsìn ibẹ̀ níṣu ti ń wá tí gbogbo èèlùbọ́ wọ́n ti pa gbogbo àwọn tó ń ṣoko ẹ bá mú iṣu kékeré báyìí ní ìsìn máa 12 wàá gbọ́ 15 ìyàn náà dálẹ̀ o. ọ̀rọ̀ tí èmi kàn rí sọ nípa ọ̀rọ̀ Sunday Igboho yẹn ni pé àkọ́kọ́ ènìyàn lè bájọba fa nǹkan kan gbogbo alárí ìrírí ti ìgbésí ayé Abíọ́lá ohunkóhun tó bá ṣẹlẹ̀ àwa pẹ̀lú ìjọba ó yẹ ká lo ọgbọ́n àti sùúrù pẹ̀lú ẹ̀ ni o ẹnìkan ṣe òun jáwádé o irú gbogbo bọ́n ṣe ń lé mú tó ń yọ yẹn tí wọ́n bá ráyè mú yóò yọnu ṣùgbọ́n nǹkan tí èmi rò pé ìjọba lè ṣe pẹ̀lú ẹ̀ ni pé kí wọ́n pè kí lè dùn ọkàn ẹ̀ kí ló fẹ́ ká ṣe kí ìlú yìí kó lè tòrò fún wa kó lè tùbà kó lè túṣẹ́ ìgbésẹ̀ yẹn náà máa gbé àbẹ́ òye yín ìgbésẹ̀ yẹn ni wọ́n máa gbé tálàfíà máa fi wà bóun ṣe wà ẹ́ sìn ọkàn yẹn ò balẹ̀ níbi tó wà because you cannot beat government o lè win ìjọba tó di yẹn sìn àyàfi kí wọ́n jọ fi kùn lukùn kí wọ́n ṣe ní ìtùbí ìnùbí kan tí mi rí ń bẹ̀ nìyẹn tálàfíà lè wà fún wa ọlọ́run kà á gbà ṣàkóso ìlú yìí èmi ń gbàdúrà fún mo fi ọlọ́run búra fún yín tí n bá ń ṣàdúrà nídàjí màá ṣe ìlú yìí ò gbọ́dọ̀ bàjẹ́ báwọn bàbá wa ibi tí wọ́n dàgbàdàgbà tán kú sí rè àwọn ọmọ wa náà tún wà ń bí lówó abroad ibi ìlà máa ti ṣoríire pé nìkan ni ó máa bàjẹ́ kó bọ̀. ọ̀nà àbáyọ tó yẹ kí wọ́n gbà ni pé because wọ́n ní ìlú kí wà kó má lò lórí ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé ni pé at least gbogbo àwọn àgbàlagbà tó jẹ́ tó wà nílẹ̀ Yorùbá bẹ̀rẹ̀ láti rọ àwọn lọ́balọ́ba ó yẹ kí wọ́n kọ́kọ́ sọ fún wọn pé báyìí kí wọ́n fi nǹkan tó ń ṣe yẹn tó wọn létí then kò sí ẹ̀sùn tí wọ́n kà sí lẹ́sẹ̀ tí wọ́n fi wá ṣe nǹkan tí wọ́n ṣe yẹn kò sí ẹ̀sùn tí wọ́n kà sí lẹ́sẹ̀ tí wọ́n fi wá ṣe nǹkan tí wọ́n ṣe tí wọ́n bá dẹ̀ máa tún máa gbé kò ń ṣe létà wà lọ́yẹ kí wọ́n wá gbé wọ́n kidnap ẹ̀ ní wọ́n ń pè yẹn because kò ń ṣe ẹ̀tọ́ ohun tó yẹ kí wọ́n ṣe tí wọ́n tó pààyàn sínú ilé ẹ̀ kò ń ṣe nǹkan tó yẹ kíjọba ṣe nìyẹn because gbogbo wa la mọ ìgbésẹ̀ ìlú yìí because kò sí nǹkan tó jẹ́ kí Sunday Igboho ṣe gbégbésẹ̀ tó ń gbé yìí ju pé gbogbo bí wọ́n ṣe ń pààyàn káàkiri òdẹ̀lẹ̀ lájọ́ ẹlẹ́ kò ń ṣe pé ń jà fún pé post kan lòun jà fún àbí ibi kan ń pàmbẹ́ ó lóun wò pé àwọn ọmọ ìyá òun ò lè jẹ́ kí wọ́n máa wéṣì láìfù wọn ló ṣe gbégbésẹ̀ yẹn gbà tó dẹ̀ jẹ́ pé wọ́n ti fà á lé ìjọba lọ́wọ́ pé báyìí àwọn lọ́balọ́ba wọn ti ń pèjọba pé kí wọ́n bá wọn wá nǹkan ṣe sí tí wọn ò tọ́nà òun ló fà á because Ọlọ́run dìídì gbé Sunday Igboho dìde láti wá jà fún àwa Yorùbá ni wàhálà yẹn ti pọ̀jù ó ti sú wa. ọ̀rọ̀ Sunday Igboho èmi ò rí kan tó ṣe tí ò dáa gbogbo ohun tó ṣe lèmi rí pé ó wà òkè mi ò dẹ̀ rí reason tó máa fi lọ sílé ẹ̀ tó máa fi lọ ṣe nǹkan tó ń ṣe yẹn because nǹkan tó ń ṣe gbogbo alóye ká pọ̀ kájọ máa ṣe látara pé òun ní agbára ó dẹ̀ ní ẹnu ó dẹ̀ mọ̀yàn ló ṣe lè máa ṣe nǹkan tó ń ṣe yẹn ṣùgbọ́n àwa tá a mọ̀yàn tá a ní nǹkan kan a lè dá sí bó ṣe lọ bọ́ọ̀sì ilé ẹ̀ mo rí nǹkan tó da nínú ẹ̀ nǹkan tó gbogbo tó ń ṣe pápátá lèmi rò pé ó wà òkè. nípa Sunday Igboho tí wọ́n lọ sílé ẹ̀ tán lọ kó ilé ẹ̀ normally ìlú tó lófin tó lọ́ba tó dẹ̀ ní joyè mi ò sọ pé ó kù díẹ̀ káàtó fún nǹkan báyẹn ìdí ni wípé ṣe rí nílé ayé ó ní gbogbo tó bá ní in fact kò sí wàhálà tí kò sí ṣòro tí ò ní bá ṣe máa yanjú ẹ̀ tó máa ní tí kò ní ọ̀nà àbáyọ kò sí ṣòro tí ò ní ọ̀nà àbáyọ èmi rò wípé ó yẹ kí a máa ń pe kinní kan ní police report bí ọlọ́pàá tí wọ́n bá fẹ́ lọ múyàn nílé wọ́n máa ń fi kankan tó máa ń pè ní police report ló máa ẹ̀dẹ̀ máa invite ẹ̀ tẹ́ bá invite tó bá kọ̀ tí ó bá wá ẹ mú warrant of arrest lọ ó ignore ẹ̀ yẹn lá máa wọ̀ pé ó ṣe kọjá àyè ẹ̀ but tá a bá gbé gbèsè yìí táwa lọ ń rèdí lẹ̀ ní ti tèmi o
mo feel pé criminality lè mo kà yẹn sí. Then èjì kò sẹ́ni tó kọjá báwí, kò dẹ̀ sẹ́ni tí ó kọjá òfin. Tó bá ṣẹ̀ síjọba, oríṣiríṣi ọ̀nà wà tíjọba lè gbà mú láì tàjẹ̀ sílẹ̀. Ohun tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Sunday Igboho ni pé ibi tọ́rọ̀ yẹn ti wá lórí ọ̀rọ̀ Sunday Igboho tíjọba ti ṣe mistake ni pé nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ àwọn Fúlàní pẹ̀lú àwọn àgbẹ̀ tí wọ́n ń kó màálùú jẹ oko wọn àti gbogbo oko tí wọ́n dá tí wọ́n ṣe ẹ̀tọ́ ìjọba bẹ́ẹ̀ mi ṣe wò ó mo dẹ̀ ṣe fojú inú wò wípé ẹ̀tọ́ ìjọba nígbà tí Sunday bínú lórí ọ̀rọ̀ yẹn ẹ̀tọ́ wọn pé kó yọjú sí wọn kì í ṣe òun náà kì í ṣe wèrè tí wọ́n bá pè pé a fẹ́ rí ẹ lórí ọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ lé lórí ok nígbà téèyàn wọnú oko èèyàn ẹ wo bí for example ẹ wo bí gbogbo ìlú ṣe rí nsìn gbogbo ẹ̀hán gógógógógógó gàrí ò ṣe jẹ mọ́ gbogbo nǹkan ló hàn yìí kí ló dé fà gbogbo arú nǹkan tó ń fa tí ìlú fi rí bó ṣe rí náà nìyí nísìn nígbà tí àgbẹ̀ bá gbin nǹkan sóko tó jẹ́ pé ẹnìkan débẹ̀ tó kó màálùú lọ́bẹ̀ tó lọ́ọ́ fi jẹ gbogbo tó gbìn sínú oko ẹ̀yin náà fojú inú wò yẹn kí lè ṣe nǹkan lè rọrùn bẹ́ẹ̀ faraàlú nǹkan ò lè rọrùn faraàlú wọn á gbin pákí ẹyẹ màálùú àdébẹ̀ á fi jẹ wọn á gbin kínní màálùú àdébẹ̀ á fi jẹ ṣé ìyẹn ṣé n tó tọ́ nìyẹn torí pé ìjọba ó kù díẹ̀ káàtó bẹ́ẹ̀ mi ṣe fojú inú wò níjọba tá à ń lò lọ́wọ́ yìí ó kù díẹ̀ káàtó lórí ọ̀rọ̀ Sunday Igboho kò yẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀ irú ìtàn bá lọ sílé ẹ̀ tán wá lọ ṣáàṣì ilé ẹ̀ lẹ́yìn ẹ̀ kò tọ́ bẹ́ẹ̀ rárá tá a bá wò gẹ́gẹ́ bí ìjọba tún pààyàn bẹ́ẹ̀ ṣé tó bójúmu nìyẹn ṣé bó ṣe jẹ́ kíjọba ṣe nìyẹn ṣé bí òfin wa ṣe sọ nìyẹn nílẹ̀ wa yìí nílẹ̀ Nàìjíríà tá a wà nowadays ṣé bí bó ṣe yẹ nìyẹn tẹ lọ sílé èèyàn lẹ́yìn ẹ̀ tí ò sí ń bẹ̀ tẹ lọ kógun ṣe àwọn tó wà ń bẹ̀ at least oko tó ti kó rí báyìí ó yẹ kẹ́ ẹ ránṣẹ́ pé gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ lákòókò bẹ̀rẹ̀ ó yẹ kẹ́ ẹ ránṣẹ́ pé kó wá kẹ́ ẹ béèrè kí ni ẹ̀dùn ọkàn ẹ̀ kó dẹ̀ bájọba sọ káwọn náà dẹ̀ fún nímọ̀ràn n tó lè mú n tó ń pè ní dialogue nìyẹn náà nígbà tẹ́ ẹ pè èèyàn tẹ́ ẹ ṣe nǹkan kan tó jẹ́ pé ẹ̀yin náà bí ìgbà tẹ́ kógun lọ ẹ tún kógun lọ ọjà ṣé orí bíbélì oògùn orí fífọ́ ni ṣé n tó ń ṣẹlẹ̀ ṣé n tó yẹ ká ìfi retaliate nìyẹn kò yẹ bẹ́ẹ̀ gbogbo ọkàn á túbọ̀ máa bàjẹ́ sí ni ìṣepò lè da ó máa bàjẹ́ sí ni ẹ̀yin ìjọba wa àtẹ̀yìn tẹ́ ẹ wà lórí àlééfà tẹ́ súnmọ́ president wa Buhari ó yẹ ká ẹ bá wọn sọ̀rọ̀ ó yẹ ká ẹ gbà wọn nímọ̀ràn kò yẹ kí gbogbo èèyàn kan sùn kan kọrí síbì kan náà